في ضوء الكتاب والسنة. العسر في المجتمع مشاكل وأسباب وحلول في ضوء الكتاب والسنة. àìrọ̀rùn tí ó gbọ́dọ̀ kan ní àwùjọ tí a wà nísìnyí problem ni àwọn nǹkan awolokùnfà tó bí àìrọ̀rùn kí sì ni ọ̀nà àbáyọ tí ó wà fún tí Ọlọ́run àti ànábì rẹ̀ tó pè lọ́nà àbáyọ fún wa. gbólóhùn al-usr nínú èdè Lárúbáwá ó ń túmọ̀ sí nǹkan tó pọ̀ pàápàá jùlọ nǹkan márùn-ún. tí wọ́n bá sọ wípé al-usr nínú èdè Lárúbáwá ó máa ń túmọ̀ sí al-faqru kéèyàn ó lòsì àbí òsì wọ́n máa ń pè bẹ́ẹ̀. Lárúbáwá máa sọ wípé at-tajiru mu'sirun oní bísínẹ́sì yẹn ọkùnrin oní bísínẹ́sì máa ń yẹn ó ti di mu'sir nígbà tí kò bá sówó lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n máa ń wí bẹ́ẹ̀. wọ́n máa sọ wípé al-mu'sir èèyàn tí kò tó fúnra lásìkò nígbà tí kò bá sí owó lọ́wọ́ rẹ̀ mọ́. Ọlọ́run ṣàlàyé fún anu Kùránì pé sayaj'alullahu ba'da usrin yusra wípé Ọlọ́run ọba lẹ́yìn òsì yóò sì padà sọ yẹn di ọlọ́rọ̀. nínú èdè Lárúbáwá tí wọ́n bá sọ pé al-usr wọ́n máa ń pè ní ad-diq ẹlẹ́ẹ̀kejì nìyẹn. wọ́n máa ń pè usr ní ìfúnpinpin ọkàn àbí ìfúnpinpin ẹ̀mí. Lárúbáwá ní a'sara al-gharima arákùnrin yẹn ó fúnkùn mọ́ onígbèsè lọ́rùn. so nígbà tó bá lọ fipá gba owó lọ́dọ̀ rẹ̀ ló fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá lọ fi ipá gba owó wọn a máa pè wọ́n ní asir. ẹni tí wọ́n bá wá fipá gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n á pè ní ma'sur èèyàn tí wọ́n fògùn fún ní ọrùn. so fi jẹ́ wípé gbólóhùn yẹn tí wọ́n bá wí nínú èdè Lárúbáwá wọ́n máa ń túmọ̀ rẹ̀ sí ìfúnpinpin yálà ìfúnpinpin ẹ̀mí àbí èyíkéyìí ìfúnpinpin. ẹlẹ́ẹ̀kẹta nínú ìtumọ̀ èdè yẹn ní èdè Lárúbáwá òun náà ni èlé kókó. kí nǹkan ó le kókó wọ́n máa ń pè ọ́nsùrù bẹ́ẹ̀ pé ó le lóbi jẹ́ pé wọ́n á máa pé asárọ̀ zamanu ìgbà le àbí ọjọ́ líle àbí àsìkò líle wọ́n máa ń wí bẹ́ẹ̀. Ọlọ́run náà sì sọ nínú Kùránì wípé laqad taba Allahu ala nabiyyi wal muhajirin. Ọlọ́run ti ṣàmójúpò fún ànábì sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n tẹ̀lé kúrò ní Mẹ́kà lọ sí Medina wal ansar àtàwọn èèyàn tí wọ́n lọ rí bá ní Medina. alladhina taba'uhu fi sa'atil usra àwọn tí wọ́n tẹ̀lé ànábì lọ sallallahu alayhi wa sallam lọ sí Medina lásìkò èlé kókó. Ọlọ́run tó sọ ní Kùránì pé fadhalika yawma idhin yawmun asir nígbà tí ń ròyìn ọjọ́ ọ̀gbẹ́ndì alikiyama wípé ọjọ́ líle ni ìtumọ̀ sí pé tí nǹkan bá le wọn a máa pè ní al-usr. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni as-su'uba. Lárúbáwá máa ń pè usr ní as-su'uba kí nǹkan kọ́ máa ṣẹlẹ̀ wọ́ọ́rọ́ kó má ṣẹlẹ̀ wọ́ọ́rọ́wọ́. sọ wọ́n máa ń pè usr bẹ́ẹ̀ pé kọ̀ọ̀kọ̀ rọ́gbọ́ àìrọ́gbọ́ tó àbí àìwá ní wọ́ọ́rọ́wọ́ wọ́n máa ń pè wọ́n sùúrù bẹ́ẹ̀. tóbìnrin bá ní pọ́blẹ́mù
ọmọ bíbí tó bá le fún wọn ní wiladatun asira ìbímọ tí kò rọrùn bọ̀rọ̀ tí ó tètè rọrùn bọ̀rọ̀. so kódà wọn máa ń sọ lédè tí wọn bá rẹni tí ọ̀rọ̀ sísọ le fún wọn ní ó ní unsurul kalam ó ní pọ́blẹ́mù ọ̀rọ̀ sísọ so nígbà tó bá jẹ́ pé àti gbàgbọ́ yé ọ̀rọ̀ àti sísọ ọ̀rọ̀ ọba jẹ́ pé kò rọ ẹnìkan lọ́rùn wọn a máa pe unsurul kitaba ẹni tó bá jẹ́ pàkọ́ lé ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́rùn tó wọn ló ní unsuru kitaba ni. so ntúmọ̀ sí pé tí nǹkan ọba ti rọrùn tó wọn a máa pè ní èlé koko. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí wọ́n máa ń pe unsuru ní èdè lábáwá òun náà ni alkhilafu walmushajara tí ìyapa inú àìgbọ́ra ẹni yé àìfararọ tó bá ń ṣẹlẹ̀ níbì kan wọ́n ní unsuru níbẹ̀ yẹn wọ́n ní àìgbọ́ra wọn yé. ìyapa ẹnu tó bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wọ́n pè ní mu'asara àìgbọ́ra wọn yé tí ń ṣẹlẹ̀ láàrin wọn. Ọlọ́run fi ní wa in ta'asartum tí ọkùnrin àtìyàwó tí wọn bá wá gbọ́ra wọn yé lórí ọmọ tí wọ́n bí tí wọ́n sì ti ṣe ìkọ̀sílẹ̀ ara wọn tó kù bíi pé ta ni yóò fún ọmọ lóyún ṣe ó fún láàárẹ̀ ni àbí kí n bọ́ fún. Ọlọ́run ní fa in ta'asartum tó bá wá di pé ẹnìkan kò gbọ́ra wọn yé má fasaturdi'u lahu ukhra ẹlòmíì ni yóò bá fún ní ọgbọkùnrin yẹn fún ọmọ rẹ̀ lọ́yàn. ìyẹn ni wọ́n ń pè ní unsur nínú èdè Lárúbáwá. al-mujtama àwùjọ ntí wọ́n ń pè ní àwùjọ òun náà ni jama'atun minan nas àwọn àkójọpọ̀ àwọn èèyàn tó ṣe pé tarbutuhum rawabit wọ́n ní nǹkan kan tí ọjọ́ so wọ́n pọ̀ bóyá ntó so wọ́n pọ̀ yẹn ó lè jẹ́ dín kó jẹ́ pé ẹ̀sìn ni ńlá fi máa ń sọ pé àwùjọ àwa mùsùlùmí lápèjúwe ó lè jẹ́ àkídà kí wọ́n sọ pé àwọn jàmá kìnní báyìí àwọn jàmá kìnní báyìí àwọn jàmá kìnní báyìí so ó sì lè jẹ́ ìlú ló so wọ́n pọ̀ tí wọ́n sọ pé ní àwùjọ tiwa ní Àkúrẹ́ ń bí àbí láwùjọ tiwa ní Ìwó tó wá jẹ́ pé lẹ́nfàrómẹ́ǹtì tiwa ní Ìwó ni o ń túmọ̀ sí pé nǹkan kan bẹ tí oko wà pọ̀ àwùjọ náà ni wọ́n ó pè é. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ọ jẹ́ pé kọ́lọ̀ kún yàn pọ̀ wọn ní láwùjọ àwọn Lárúbáwá láwùjọ àwọn òyìnbó nílẹ̀ aláwọ̀ dúdú wa ń bí so àwọn èèyàn tó bá jẹ́ pé nǹkan kan bẹ tí ọjọ́ kó gbogbo wọn pọ̀ wọn ó pè wọ́n ní mujtama yàní àwùjọ. lẹ́yìn náà bóyá àwọn àṣesí culture ọjọ́ kó wọn pọ̀ àbí orílẹ̀-èdè kan lọ́jọ́ kó wọn pọ̀ tó jẹ́ pé gbogbo wọn jọ wà ní lábẹ́ òfin kan péré wọn ó pè wọ́n ní mujtama. tí a bá wá kó unsur àti mujtama pọ̀ kí ni tí agbàlérò pẹ̀lú méjèèjì òun ni wípé òṣì àbí àìní owó àti ìfúnpínpín ẹ̀mí àti èlé kókó àti àìrọ̀rùn tó àti àìbọ́ra wáyé tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa yìí kí ni tó bí àti kí lọ́nà àbáyọ ń bẹ tọ́lọ́run àtànábì rẹ̀ fi kalẹ̀ fún wa. tí a bá ń sọ̀rọ̀ nípa àwùjọ wa tí àwa ń bẹ àti àìgbádùn mọ́ wa tí ń bẹ ń bẹ àwọn abala tí ó fẹ́ lágbára jù ń bẹ òun náà ni al-usru fil ma'isha àìrọ́gbọ ìsẹ̀mí bóyá àájẹ àámu àáná àálò àálẹ́kọ̀ọ́
á lò mọ́lẹ̀ alálàáfíà á lọ á bọ̀ á tà á rà. àwọn nǹkan àwo ni ó lè bí kí ó jẹ́ wípé àìgbádùn ń ṣẹlẹ̀ níbi àjẹ́ àmọ́ níbi ètò ìṣẹ̀mí. àwọn tí ibi náà ni wípé alákọ̀ọ́kọ́ dínkù àfáàkìlẹ̀ iktisad, kí ọ̀nà owó fún ọ̀nà àti rí owó kó fún ní àwùjọ yóò bí kí jíjẹ mímu níná lílò kó má bọ̀nà kankan rọrùn. lẹ́yìn náà oníkí títà àti rírà kápáwó mẹ́ka inú àwọn tí ń bí kètò ìṣẹ̀mí kó má rọrùn òun ni. tó bá ti ń jẹ́ wípé kó dàbọ̀ jẹ́ wípé kò sí ọ̀wọ́n owó, tí títà àti rírà bá ti ju agbára owó lọ kò rọrùn náà ni ó padà ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni kí ibi tó wọ́n ń gbà lọ kó ti pọ̀ ta'addudul masarif, kí ibi tó wọ́n ń gbà jáde lójúmọ́ ibi ànáwó sí tí ó dọ̀ra yẹn tí ò sọ́pṣàn kó pọ̀ kọjá ibi tí owó ń gbà wọlé yóò bí al-usr fil mujtama, àìní láwùjọ. tí àìní bá wá pọ̀ ní àwùjọ tí àwa náà ti ń rí, àwọn ewu wo ni ó máa ń rọ kiri ká rẹ̀ tó ń ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo ibi tí àìní àti gbogbo ohun tá a kì máa ń sùrù lára yẹn, ìbáyà ìfúnpínpín àbí líle kókó àbòsí owó àbí kí gbogbo ẹ̀ má rọrùn tó, àbí kí apẹ ẹnu ọ̀sá máa pọ̀ láwùjọ, àwọn àsùtá tí máa ń tẹ̀yìn rẹ̀ ṣẹlẹ̀ tó sì ti ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé al-'unfu al-ijtima'i, kí ìkanra ní màbóyá mo bí ẹ̀yin àfáwà tí apá mi ò bá ti ká Yorùbá mọ́ ẹ dákun ẹ máa bá ń tì í ọwọ́ èkú bó ṣe máa ló ṣe fi nù ní ṣe fi nù ojú yẹn. al-'unfu ni kí ni mo pè ná ìkanra ara kíkan òun náà ní kálukú yìí máa sẹ̀mí. skul yọ kanra gba béèrè owó, ẹni tí ó sanwó náà kanra yọ kanra san owó, ẹni tó gọ̀kadà ní títì yóò kanra gọ̀kadà, ọlọ́kadà náà ó kanra go ọ̀kadà ní títì, máwọn tó ń lọ ní títì ni yóò tó kanra béèrè owó, bọ́rọ̀ chíńjì bá tó ṣẹlẹ̀ yóò tó kanra ń bẹ̀. so ara kíkan òun náà ní kálukú yóò fi máa ṣe ẹ̀mí. lẹ́yìn náà ó lè padà bí su'ul aqwal, káwọn ọ̀rọ̀ burúkú kó máa tẹnu jáde lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ń gbà míì, àtẹ̀ntó nítumọ̀ kọ́rọ̀ burúkú máa tẹnu àwọn èèyàn jáde sáá náà pé kèésì wá sọ̀rọ̀ rádaràdà láì tẹ́lẹ̀. Yorùbá ní gbòòrò bá tán lọ́wọ́ oníwà yóò di òṣónú. so bẹ́ẹ̀ náà ni ara kíkan yóò bí àwọn iṣẹ́ tí ò dáa, iṣẹ́ bú yóò boríṣiríṣi ọ̀rọ̀ bú, yóò bí iṣẹ́ bú náà fáwọn èèyàn. lẹ́yìn ẹ̀ náà ni pé yóò tún wá bí ìròrí ibú, ìròrí kíròrí. ọpọlọ àwọn èèyàn ò ní lọ bí ntọ́ dáa bọ̀rọ̀ àfi tí ò dáa. lẹ́yìn náà nínú àwọn ewu tí máa rọ kiri ká rẹ̀ òun náà ni fuqdanul amun fi kulli shay, ìfàyàbalẹ̀ àsímá níbi gbogbo nǹkan. èèyàn ò ní rí fàyàbalẹ̀ níbi oúnjẹ nítorí wípé ẹni tí yóò ta oúnjẹ náà yóò ṣe lọ́nà tí yóò gbà pé rẹ̀ ni, yálà yóò bá láàfíà fáwọn èèyàn àbí kò ní bá láàfíà ara wọn. ọ̀nà tí ó gbà pé rẹ̀ òun náà ni yóò gbà ṣe. bẹ́ẹ̀ náà lomi mímu ọ̀nà tí yóò ságbà rí ta tí ó sì ní sọ́ọ̀tì rẹ̀ tí ó gbà pé rẹ̀ ni. òun lọ́wọ́ àmọ́ gbogbo àyíníke bú tí ó dá sí ní kọ̀rọ̀ kọ́lọ́nkó là wà níbẹ̀. bẹ́ẹ̀ náà ni wal usru ta'limi yóò bí inna hadha al-ilma dinun fanzuru amman ta'khudhuna dinakum.
ẹ̀kọ́ ara àjọsìn ni o kálukú kó ronú ibi tí yóò ti gba ìjọsìn rẹ̀. lẹ́yìn náà àìní àbí èlé koko àbí fúnpinpin àbí yapa ẹnu yẹn nínú àwọn ewu tó ti bí sáwùjọ òun náà ni kúfùrù yé sísà ìmoore sọ́lọ́ yíya kèfèrí ó ti bí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe wípé gbogbo ọ̀nà rọrùn ní wá kódà kò ní wọ́ọ̀rì pé ọ̀nà tó wọ́n gbà kọ̀yìn sọ́lọ́run ni ọ̀nà tó wọ́n gbà rí bínú ọlọ́run ni ọ̀nà tí ọlọ́run ọgbà tọ́lọ́run ọgbà bínú sóhun ni kò ní wọ́ọ̀rì ọ̀nà wo lára ọ̀sán gbà tú òun náà ni wọ́n máa wá tí ó jẹ́ pé yóò ti wá sọ di kèfèrí. lẹ́yìn náà ni pé alfusuq ìwà pòkì àbíṣe pòkì àbọ̀rọ̀ pòkì ó ti sọ àwọn èèyàn di bẹ́ẹ̀. lẹ́yìn náà nínú àwọn tó ti bí òun náà ni al-amradul mu'asira àìníyẹn ó ti bí kí àwọn èèyàn ó develop oríṣiríṣi àrùn tí kì í sí tẹ́lẹ̀ àwọn oríṣiríṣi àrùn tí kò yẹ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti pàṣẹ pé anything làwọn èèyàn lè kì bọ́nú wọn àwọ́rì so anything tó kì bọ́nú ẹni àìsàn náà ni yóò ti bẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ so ẹni ìrònú ní kó báwọn èèyàn ìrònú kírònú yóò padà bí kí oríṣiríṣi àìsàn ó ṣe àwọn èèyàn lọ. nínú àwọn ewu tó ti tún ṣẹlẹ̀ láti pàṣẹ àìní tó ń ṣẹlẹ̀ láwùjọ òun náà ni agbe ṣíṣe so kódà ó ti dé lẹ́fù pé àwọn èèyàn ti fẹ́ sọ ẹni tí kì í ṣagbe di aláìgbá ó ti di wípé ẹni tí wọ́n ń ṣagbe lọ́dọ̀ rẹ̀ ní ìsìn gangan òun ni ọ ṣàbòsí orí ara rẹ̀ tí ò bá fún ti ẹni tí ń ṣe agbe yẹn gangan òun ni ọ wà ní orí ráìtì. àwọn àsìkò tí lọ ṣáájú rí tó pé táwọn èèyàn bá fẹ́ ṣe sàrà wọ́n sọ pé ẹ wá lọ sí sábà àbí wá mẹ́la lọ. nísìnyí ó chẹ́ǹjì pátápátá ni ó ti dé lẹ́rù pé ẹlòmíì ó dúró pé bọ́ọ̀bá wa fún mi mọ́ ó ti fàwọn ìṣẹ̀mí lọ́wọ́ o fàwọn ìṣẹ̀ ọlọ́wọ́ ní àgbẹ̀ ṣíṣe so àìní ó ti bí kíkálukú gbé ọmọlúwàbí tí sẹ́gbẹ́ kan pé kó wọ́n pa kíkí mọ́lẹ̀ ìṣàgbé ni ó ṣẹ́kù ńlẹ̀. lẹ́yìn àìní yẹn ti bí olè jíjà ó ti bà ọmọlúwàbí àwọn èèyàn jẹ́ tó yẹ pé oríṣiríṣi ọ̀nà náà ni wọ́n gbà já olè jáwọn èèyàn lólè ìyẹn ń bẹ́ ń bi kátà láwùjọ ní ìsìn tẹ́nìkankan gbé ojú wo bẹ́ẹ̀ onígàrí ọmọ ọwọ́ náà tí ó gbà dín ọwọ́ kan kù tó bá fẹ́ yọ ọwọ́ rẹ̀ ni òní mọ̀ pé ọwọ́ kan ọlọ́run ó bí ọ léèrè ó ti di poison nínú tí so ẹni tọ́lọ rèé ra tí wọ́n rán gàrí gan òun náà ó délé yóò pè ní 300 ní tó sì jẹ́ pé 250 naira ni òun náà tó já tiẹ̀ lójú ọ̀nà ń bẹ̀ so bámbámbámbá olè nísìnyí ètò hàn dé tí kálukú mójútó ní ti ń dáná àbí ń rìn lóru àbí ń dọ́gbọ́n fọwọ́ mú káàkiri so oríṣiríṣi ọ̀nà òun náà ní ìfọ̀pọ̀pọ̀ yẹn ni ó ti ń bí olè oríṣiríṣi ìjàmbá òun náà ni ó ti bí fún àwọn èèyàn iná àlá àìníyẹ tó náà iná ló bí gbogbo ọ̀nà tá a lè gbà pé kásáàrí owó al-ghayatu tubarriru al-wasila gbogbo èyíkéyìí ọ̀nà ló lè gbà rówó kódà bó gbé ẹnìkan pamọ́ tí ọwọ́ àmọ́ fi nǹkan kan dẹ́rù bá àwọn èèyàn rẹ̀ pé wọ́n lọ rí san owó àwùjọ ó ní okùnfà tí ó ti pọ̀ jù nǹkan rírà àti títà òun náà wọ́n ó dẹ̀ bọ́ oríṣiríṣi sùtá tí àti kàkálẹ̀ yìí ṣùgbọ́n ṣé ọlọ́run àti ànábì rẹ̀ wọn sallallahu alayhi wa sallam wọn àti fún wa ní oògùn tá a lè lò sí ni. number one inú ìtọ́jẹ́ oògùn rẹ̀ òní wípé tá a bá fẹ́ kí òṣì kó kúrò ní àwùjọ ẹnìkọ̀ọ̀kan wa àkọ́kọ́ ńbẹ̀ ni pé kíkálukú ọlọ́rìí níbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run láàrin wa a gbọ́dọ̀ kíyèsí ládùn ara wa gágá kálukú gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run pé n tó ń fẹ́ dánwò yìí sọlọ́run ó mú un àbí ò ní mú un sọlọ́run rí àbí ò rí ọ sọlọ́run ó gbẹ̀san lára rẹ àbí ò ní gbẹ̀san ní ara rẹ so ìbẹ̀rù ọlọ́run náà ni pé ntọ́lọ́run fẹ́ kájọ máa ṣe
ntọ́lọ́ sì ló wọ̀ ọ̀fẹ́ kí kálukú kó jìnnà sí ní orí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú Kùránì wípé Suratu Talaq àyà ìkẹta ó ní wa man yattaqillaha yaj'al lahu makhraja àwọn èèyàn tí wọ́n bá níbẹ̀ wọ Ọlọ́run lórí ilẹ̀ ọ̀nà àbáyọ ọmọ wà fún wọn bí gbogbo fún pínpín wa yarzuquhu min haythu la yahtasib òun ó sì pèsè fún wọn òun ó máa rọ̀ wọ́n lọ́rọ̀ níbi tí wọn ò fọkàn sí ni ó dẹ̀ ń ṣẹlẹ̀ rẹpẹtẹ nísìí so Ọlọ́run mọ̀nà tí ń gbà á máa gbọ́ bùkátà àwọn ẹni Ọlọ́run àwọn tó fira wọn lẹ̀ fòfin Ọlọ́run tí ó gbà fọlọ́run tí ò mú wàhálà tí ò mélé koko lọ́wọ́ so kò sí nira tó lè bá wọn tó lè ṣẹlẹ̀ láyé Ọlọ́run ó mọ̀nà ọ̀nà àbáyọ tí ó gbà ṣe ọ̀nà àbáyọ fún wọn. Ọlọ́run sọ pé wàláwó anna ahlal qura amanu tí àwọn ará ayé tí wọ́n bá nígbàgbọ́ sọ́lọ́run wattaqaw tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run lafatahna alayhim barakati minas sama àti sánmà wa láti ṣílẹ̀kùn àlùbáríkà sórí títà ríra wọn sórí arísìkì wọn ṣùgbọ́n lakin kadhabu kálukú wọn kọ̀yìn sí Ọlọ́run ni o fa akhadnahum bima kanu yaksibun ńlọ́jọ́ jẹ́ pé ìhà tí a kọ sáwà Ọlọ́run náà ní sámà àwa náà kọrú hansan náà ní orí ilẹ̀. Al-Hafiz Al-Qassab nínú àwọn onímọ̀ wa ó ní fihi dalilun ala intizali risk nínú àyà yìí ó ń jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run máa ń sọ arísìkì kalẹ̀ fún ọmọ èèyàn bìtọ́ra tó náà bá fira rẹ̀ lẹ̀ fún Ọlọ́run ó sì sọ̀nà ọ̀rọ̀ nírọ̀rùn lẹ́yìn náà wa hirmanihi bil ma'siyah Ọlọ́run rẹ́dì láti hánà mọ́yàn láti fogun fún nígbà tó náà ti bá ń lọ ṣẹ̀ Ọlọ́run. Ó ní ìyẹn ní ọ̀rọ̀ tí ń jẹ́rìí gba ọ̀rọ̀ tá nàbì sọ pé innal abda èyíkéyìí ọmọ ìyẹn la yahrumu rizqa Ọlọ́run lè fúnlẹ̀ arísìkì máa tí ó dín arísìkì máa bi dhanbin yusibuhu pẹ̀lú ìwà ẹ̀ṣẹ̀ tí ò jáwọ́ ń bẹ̀ tó ń mójútó. Ẹlẹ́ẹ̀kejì níbàámu àsìkò òun náà ni àrídọ́ wàlìkọ̀nà tá a bá fẹ́ kó sì kúrò lẹ́nfàrúmẹ́ǹtì wa àbí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa nọ́mbà 1 náà ni pé kíkàlùkù yọ́nú sí ntọ́lọ̀ ń bùn kó yọ́nú sí ntọ́lọ̀ ń bùn kó níyàyọ̀ ọkàn sẹ́rí kò sí kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣùgbọ́n kò tó ìyàyọ̀ ọkàn yẹn ò sí kìí ṣe pé ò sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n kò sí ìyàyọ̀ ọkàn kò sẹ́ni títí orí pé hàn ṣe bọ́lọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ mi Ọlọ́run gbà fún mi Ọlọ́run alhamdulillah rárá o tí mílíọ̀nù àbádébí lónìí yóò máa ṣàròyé pé Nàìjíríà ò dáa ni àmọ́dé títí ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀fì ábí olówó níjókòó ìní á sì bí Ọlọ́run sì jọ àánú rẹ̀ wá so a ní ìdí ìyàyọ̀ ọkàn pẹ̀lú tí Ọlọ́run bá ṣe fún kálukú àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní aglik nawafidh al-huzn sí gbogbo wíńdò ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀ sí ọ bí sàtà ìrìnrìnzọ̀ pẹ̀lú kọ́tìn ìyọnú gbàgbé wọn bá ti ṣẹlẹ̀ èyí ti lọ náà nù ayé ọ̀parẹ́ à ń ṣayé lọ gbọ́dọ̀ wá ti di pé kò sí náà ni kò fi create hypertension fúnra rẹ̀ so yóò ìyá mi lèyàn tó fi jẹ ara rẹ̀ yẹn torí àìníyàyọ̀ ọkàn àtàyọ̀nù sítọ́ lọ́hùn kò sọ pé káàsìkì ó tilẹ̀ dé èyí ọkàn wà bẹ́ẹ̀ bó ṣe wà náà ni yóò tó bó ti ara rẹ̀ sínú ọ̀ràn mi nínú sunani Tirmidhi anabi sallallahu alayhi wa sallam ó ní man asbaha minkum ẹnikẹ́ni tó bá jí lójúmọ́ nù yín aminan fi sirbihi tọ́lọ́ ń fi lọ́kàn balẹ̀ nù ilé ẹ̀ tó jí tó sì jẹ́ pé nù ilé ẹ̀ lọ́lọ́ ń fi lọ́kàn balẹ̀ sí mu'afa fi badanihi tó gbogbo bọ́ọ̀dì ara rẹ̀ tó sì jí pépé tọ́lọ́ ń bọ̀n lálàáfíà ara malikan likuti omihi tí n tí ó jẹ lójúmọ́ yẹn wà fún onífàkà anamá hadati dúnìyà bí hadafiriha aw fàkà anamá hezatilahu dúnìyà ntọ́jọ́ ni wípé gbogbo ayé lọ́lọ́run ti kó fún tó bá jẹ́ pé tó níyàyọ̀ ọkàn ni sọtẹ́ yorùbá sì ti níyàyọ̀ ọkàn
ìfòòró náà ni ó ṣe tí èkú torí pé kò sí kò tó kò sí kò tó kò dá ìtí ó máa bá kiri náà nù kò ní síjọ́ kan kó tiẹ̀ jókòó kó ṣe òǹkà dẹ́ra tí ń bẹ́ lọ pé èmi náà lọ́lọ́ ń ṣe yìí fún èmi náà lọ́lọ́ ń ṣe yìí fún èmi náà lọ́lọ́ ń ṣe yìí fún kó wá fẹ́ ọlá so yóò kúkú aláìníkàn yìí náà ni so ló fi jẹ́ pé ọmọ èèyàn tó bá fẹ́ gbádùn ayé anabi ni wardọ bima qasama Allahu lak ìyọnu sí ìwọ̀nba tọ́lọ̀ ń bá pín fún ọ takun agna nas ìwọ lọ rọrọ jù láàrin àwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àdúà wa zikir ìrántí ọlọ́run inú tí máa ń sílẹ̀kùn àsìkò ìfọ́mi èèyàn àti bíbẹ̀ ọlọ́run ni nínú nǹkan tí ó sì máa ń bí àsìkò tó jẹ́ máa ìrántí ọlọ́run òun náà ni istighfar wà kéèyàn máa sá máa jẹ́ lẹ́nu sáásá kó máa wá foríjì ọlọ́run yááfì mi o ọlọ́run yááfì mi o ọlọ́run ṣẹ̀dẹ̀ fún mi o ọlọ́run ṣẹ̀dẹ̀ fún mi o tá a bá lọ rí wọnú suratu Nuh àyà ẹlẹ́ẹ̀kẹwàá anabi náà ń sọ fún àwọn èèyàn rẹ̀ wípé fakultu staghfiru rabbakum innahu kana ghafara gbogbo yẹn try láti máa tọrọ àforíjì lórí gbogbo ntẹ ti dáwọ sáájú kẹ máa fi nóòrò kẹ máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ó ní tọ́lọ́mù bá foríjì yìí tán yursil samaa alaykum midrara Ọlọ́run ọba ó ṣílẹ̀kùn ìkẹ́ rẹ̀ fún yín láti sánmà wa yumdidukum bi amwal Ọlọ́run ó sì ṣílẹ̀kùn á sì kí àlùbáríkà fún yín. Nínú àwọn àrùn tí Ọlọ́run ti ń bí àsìkè ẹsẹ̀ sùúrù dé fi ṣẹ́jú márùn kan ó ní àṣukur gbólóhùn alihamudulilá kéèyàn sá máa dúpẹ́ kó sá máa dúpẹ́ kó sá máa dúpẹ́ ọpẹ́ dúdú nù tí bí kọ́lọ́hún ó síjú àánú rẹ̀ wò yàn òun náà lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé la in shakartum ẹni ẹnu ẹ̀ bá ń gba ọpẹ́ la azidanakum a sàdìpèlè fún a sàlékún wala in kafartum ẹni tí kò lásìkò kan tí tiẹ̀ fi dúpẹ́ nǹkan kan tá a ṣe fún inna azabi la shadid ìyà ilé kókó yóò padà máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ nítorí náà níta máa ń fi lọ Ọlọ́run ẹnìkan kan wa náà ò lè gbà àwọn ọmọ ni wọ́n wà kalẹ̀ yìí nìṣẹ́ kọjá pé látijọ́ tí bàbá yìí ti ń ná owó bọ̀ kò sọjọ́ kan thank you daddy mi rí kò sọjọ́ kan nígbà tí ó bá tó wá dúpẹ́ kó tó wọ ẹlòmíì sùnsùnsùn kọjá pé nílò dúpẹ́ fún pé yíyẹ tó yẹ mí lónìí yìí o wallahi ta'ala summa billahi ẹ sábà bá ń dúpẹ́ fún àwọn àfa wa lámarin ni tí kì í ṣe bàbá ẹ̀ mi rò pé wọ́n jọjọ lọ́ọ́lé bàbá ó lọ́ọ́lé lọ́tọ̀ náà lọ́ọ́lé lọ́tọ̀ ni yóò tún sọ fún un pé má darí sọ́dọ̀ mi o padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin àtòbìnrin náà gan kò pọ́síbù láyé kóbìnrin kọ́ má mọ ọpẹ́ dún fún ọkọ rẹ̀ kó yá lórí àti tún máa ná fún un lọ so bẹ́ẹ̀ náà nìyá náà sọ́mọ náà so bọ́lọ̀ ṣe torí ayé náà àwa náà a máa ń so nǹkan àdẹ́ra tí ń bẹ lọ́dọ̀ wa òtún ń bẹ lọ́dọ̀ wa tá a ń lò tí ọ̀sán sanwó à á lo imú à á lo etí à á lo ẹsẹ̀ à á lo fáìmọ̀ iye ọdún fá tòun ti bẹ́ẹ̀ orí pọ́lọ́wọ̀n ọ̀sá tó ṣeun náà ni ìjọ Ọlọ́run bá wá ṣèṣì rìmúfù kìnìún yẹn pẹ́rẹ́ ní wàá di Ọlọ́run dákun ṣàánú mi Ọlọ́run dákun ṣàánú mi ìjọ tó o ti ń lo ọpẹ́ òwòlódù ebórí pọ́lọ́wọ̀n ọ̀sá tó ṣoore náà ni sọ ẹ dákun torí tọ́lọ́run ọpẹ́ dúdú ó ṣe pàtàkì fún wa pọ̀. ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tí ó máa ń ṣe okùnfà àsìkí fọmọ èèyàn tó lè fa okùnfà kálàáfíà kó dé sáwùjọ wa òun náà ni alimahabba ó ṣe kókó gá láwùjọ wa a gbọ́dọ̀ fẹ́ràn ara wa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ọmọ èèyàn kan mọ̀ ọ́ kà sí onígbàgbọ́ òdodo títí tí ó fi fẹ́ fún àwọn èèyàn ìrọ̀rùn tó fẹ́ fáwọn èèyàn kó náà kó fẹ́ fún ara rẹ̀. Anabi sallallahu alayhi wa sallam ó ní rahimallahu rajula ọlọ́run ọ̀kẹ́ ọmọ èèyàn samhan tí ó ń ṣe ẹ̀dẹ̀ fáwọn èèyàn idha ba'a lásìkò tí ń ta wa idha ibta'a àtàsìkò tó náà rà wa idha qada àtàsìkò tó bá fẹ́ sin owó wa idha qada àtìgbà tó bá fẹ́ sanwó wa idha iqtada àtìgbà tí ó bá fẹ́ san fáwọn èèyàn so a gbọ́dọ̀ fán àánú ká láàrin ara wa tí ẹnìkan bá ti dúró ń dúró wípé òun fẹ́ tajà òun fẹ́ fúnkùn máwọn èèyàn lọ́rùn pẹ̀lú ọjà tó ń tà yìí
lógun ọlọ́run tí ó ṣẹlẹ̀ sí ni pé pa owó tó pa yẹn ọlọ́run ó de àwọn èèyàn tí wọ́n fi èlé koko tajà fún wọn náà tó fi jẹ́ pé bó o sì gbowó yẹn náà ni ó ṣe lọ ta ọjà ọ̀wọ́n ó sì lọ́ọ́ fi ra nǹkan ọ̀wọ́n ni faradé àwọn èèyàn bí ń tó ń tà ọlọ́run ó sì ṣe ọ̀nà ìrọ̀rùn tí wọn náà máa gbà rí ọjà ìrọ̀rùn rà so èlé koko tó bá ọjà lónìí ọkàn gbogbo àwa tí a ń ṣe káràkátà láàrin ara wa kódà ó ti dé level wípé táwọn bá fẹ́ ra nǹkan lọ́jà wọ́n máa sọ pé sáwúsá ń bẹ ń bẹ ni nítorí ọmọ pé yorùbá ń wọ́n fara ní yorùbá tó wà níbẹ̀ ni kódà ẹlòmíà tún máa lọ rè bá haúsá tí ó gbà lórí ẹ̀ yóò wá máa ta fún yorùbá ẹgbẹ́ rẹ̀ ní ọ̀wọ́n gógó pàápàá jùlọ àsìkò tí wọ́n bá rí i pé àwọn èèyàn ní fọpinpin ẹ̀mí wọn tó fi kún ni ẹ máa wò tọ́dún bá ń bọ̀ tí wọ́n bá ra ọjà lónìí tọ́dún bá di pé àwẹ̀ wọ ọjọ́ ásámọ́ wọ́n lè chance ẹ̀ by two ẹ jọ̀ọ́ kí ló fẹ́ fi owó bẹ́ẹ̀ ṣe kódà tó máa ń ṣèpàdé láàrin ara pé ẹni tó bá ta ní rọrùn fáwọn èèyàn bí ó ṣe rí fún rẹ̀ tó ìgbowó yẹn kí ló fi rà ó wọn náà ò ní fi ra rọrùn ṣùgbọ́n ilé ayé ṣe rí nìyẹn a gbọ́dọ̀ súré pé rárá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gbọ́dọ̀ wá ọ̀nà tí àwọn èèyàn gbà ra ìrọ̀rùn lọ́dọ̀ mi ni epo pẹtrol bó ṣe rí yẹn bá ṣe ń wọ́nà báwọn ó ṣe tà ní gẹ́gẹ́ owó àwọn kó sì wọ́nà pé sọ́sàtì wọn ẹ̀pẹ̀ ní 300 fún wọn kódà wọn kọ́ tilé epo pa lọ náà ẹjọ́ ta ló ti lè pa epo ta ló ti lè pa fún kọ́lọ́ ti fún òyìnbó kápẹ́ ní òyìnbó ń bí èmi ọmọ ìyá rẹ̀ dúdú náà ló ti pa fún yóò wá tà ní tansto rẹ̀ gbogbo àsìkò tá a bá ti fẹ́ kí rọrùn ọ wà láàrin wa a gbọ́dọ̀ ní àánú ara wa lójú ẹlẹ́ẹ̀karùn-ún nínú rẹ̀ òun náà ni pé hubbul amal a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe ó ti ń di pé àwọn èèyàn tó ń gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ nìsín tẹ́ bá ń bi wọ́n léèrè wọ́n pé n tó ń ṣẹlẹ̀ sáwọn ní pé kò sọ́ máa ṣẹ́ ó ti di pé kálukú fẹ́ paṣẹ́ ṣíṣe tì yọ wá kú bí wípé àgbẹ̀ ṣíṣe rárá o ntí ọlọ́run àtànábì rẹ̀ ń pè wá sí òun náà ní kí kálukú ó ṣiṣẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ma akala ahadun ta'aman qattu ẹnìkan ò jẹ oúnjẹ àlùbáríkà kan sínú rí tọ́wá lóore fún ju ẹni tí ń jẹ́ ní ogún ojú rẹ̀ lójoojúmọ́ wa kana nabiyullahi Daud anabi ọlọ́ngàn tí í ṣe anabi Daud ya'kulu min amali yadihi nínú sí ọwọ́ rẹ̀ òní ti ń jẹ́ bá tó lọ rí owó ní Sahih Bukhari ó ní la an yahtatiba ahadukum kẹ́nìkọ̀ọ̀kan nù yín kọ́ lọ tí ò bá níṣẹ́ tí ó ṣe mọ́ kọ́ lọ rí mọ́ ṣẹ́ igi kó ala dhahrihi kó lù sí ọrùn rẹ̀ kó wá kọrí sọ́jà wọ̀yà bí àhà kó wá lọ máa ta igi yẹn wọ̀yà shifa Allahu biha wajahu kọ́lọ́hún ó fi wá gbọ́ bùkátà rẹ̀ ó ní khairun lahu ó lóore fún ojú an yas'ala nas kọjá pé agbe ni ó máa fi sẹ̀mí lọ a'tawhu aw mana'uhu àwọn èèyàn ó fún ni àbí wọn ò ní fún nítorí náà iṣẹ́ ṣíṣe ó ṣe pàtàkì púpọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tí ń fi kẹ́yìn ọ̀rọ̀ yìí òun náà ni al-infaq nínáwó sítọ́lọ́run ahun bó ṣe hun ẹni tó bá ti hun náà nọ́mbà 1 ni pé kà á gbádùn ara rẹ̀ débi báwọn èèyàn pilẹ̀ gbádùn rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní unfiq ya ibnu adam ná ìrẹ́ ọmọ anabi adama unfiq alik àwọn èèyàn náà ó sì ná fún ìwọ náà ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé lan tanalul birra ẹnìkan kan kò lè ní àǹfààní àti rí dáadáa kan látọ̀dọ̀ Ọlọ́run hatta tunfiqu mimma tuhibbun ìwọ náà ó finú fi dọ̀ ó fi ná ni tó o bá ti ná fáwọn èèyàn tó ń wá rọrùn fún wọn Ọlọ́run ó sì máa gba ọ̀nà kan náà yóò sì máa bí ya bùkátà àti ẹ̀ náà yóò máa sọ di ìrọ̀rùn irhamu man fil ardi ẹ̀yin tẹ̀ ń bẹ ní orí ilẹ̀ ẹ máa ṣàánú ara yín kẹ́ ẹ máa náwó fún ara yín lórí ilẹ̀ yarhamkum man fis sama Ọlọ́run tí ń bẹ ń sẹ́mi náà ó sì rọ̀jò àsìkì yóò sì rọ̀jò rọrùn yóò sì rọ̀jò kẹ́ fún ẹ̀yin tí ẹ̀ ń bẹ lórí rẹ̀ ó ní arrahimun àwọn èèyàn tí wọ́n bá ní tí wọ́n sì kẹ́ àwọn èèyàn yarhamuhumur rahman àwọn ní gbọ́ rọrùn fún o tí èèyàn bá ti dúró ń dúró wípé rárá o àwọn èèyàn ò ní rí rọrùn lọ́dọ̀ òun ni òun náà ó lò gbèsè ayé ìnira ìyẹn náà ti bí kọ́pọ̀lọpọ̀ máa kó kọ́jú pé ìjáyà òsì
pé tó ń bá náà ní ìsìn bóyá òun ó dolo sí i tó ń bá náà ní ìsìn kí ló wọ́n máa ná àbí kí làwọn máa jẹ yáàkì àsìkò ìjọjọjúmọ́ lọ́lọ́run pèsè fún kálukú máa ń dábàá tí ń fi làárọ̀ ọmọ èèyàn kò sí lórí ilẹ̀ illa ala Allahi rizquha àfikọ́ lọ́wọ́ ti ṣe tí ó jẹ fún lójúmọ́ olókùn ti ń darẹ̀ láàmú àsìkò tí ń wá fọmọ èèyàn lójúmọ́ náà ni ó jẹ tó o bá ti ná ìmí àwọlé bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn èèyàn tí a mọ̀ tó yẹ pé wọ́n náwó láwùjọ wa táwa mọ̀ àwọn náà ni wọ́n ná tẹ ìdárọ̀ yìí ọlọ́run wọlé adédé àsìkò ìbámi sálẹ̀kùn ìdùnnú àtayọ̀ fún àwọn bàbá wa chief imam ẹ̀ẹ̀kan tí a jáde lọ wàláhì inú mi dùn púpọ̀ wọ́n kà dédé fún ni wọ́n sì lọ rí ná owó àwòkọ́ṣe rẹ̀ ni wọ́n fi ṣe fún wa yìí so ó ti gbogbo wa lára ká dìde láka tẹ̀lé wọn lọ njẹ́ ń pè lásìwájú àlùbáríkà ni kábíyèsí wa ni wọ́n wà kalẹ̀ obìnrin ṣe ń dìde bí wọ́n ṣe ń náwó bẹ́ẹ̀ náà sì làwọn obìnrin bẹ́ẹ̀ náà sì làwọn ọkùnrin náà ẹlòmíì tí bá ti ń lọ ẹ mọ rí ẹnìkan ṣáájú wípé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìrọ̀rùn ní máa ń jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó lóun ò lòdì kan àwọn ọ̀lọ́dún kó kan rí òun ó ti di kódà bó ṣe $1 ní tó wọ́n nà ń bẹ̀ òun ọ̀nà ṣẹ́ni gbogbo owó tá a bá ná fúnra wa a bá ná fún ìyàwó wa a bá ná fún ọmọ wa a bá ná sáwùjọ Islam ẹnìkan ọ̀nà fẹ́ nìkan a bá fi ń ṣèrọ̀rùn fáwọn èèyàn ẹnìkan ọ̀nà fẹ́ nìkan o inú àkáǹtì rẹ̀ tó bá ti dà níyẹn mọ́ inú àkáǹtì rẹ̀ tó sí sọ́run òun náà ni yóò ti bá a so lẹ́yìn ẹni pé yóò tún wá jèrè pé ọlọ́run ó sọ àlámàrí rẹ̀ di ìrọ̀rùn lórílẹ̀ ayé ibi báyìí ni n ti dá ọ̀rọ̀ náà dúró títí di àsìkò mi tó bá tún kù àbáwọn àfikún ó wà lọ́dọ̀ gbogbo àwọn afáwa tí wọ́n wà níkàlẹ̀ wọn mọ̀ bá wa bá ètò náà lọ àdúpẹ́ púpọ̀ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wá lọ́kùnrin àti lóbìnrin àfitìyàn bàbá wa kábíyèsí àti bàbá wa chief imam àfi kí gbogbo yín àyè tóbi sí àdúrà fún yín ọlọ́run kí ó wọlé adédé àsìkò ọlọ́run kí ó gbà ní ẹ̀sìn fún wa o ọlọ́run kó jẹ́ kára ó dẹ̀ wá ọlọ́run jára 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 ó dẹ̀ wá jẹ́ kára ó dẹ̀ wá ọlọ́run jára ó dẹ̀ wá mẹ́jà wá ọlọ́run mẹ́jà ró ni wá ọlọ́run gbogbo tí túmọ̀ sí ìnira mẹ́jà kankan ṣẹlẹ̀ sí wa mbẹ́ wàlá hawla wàlá quwwata illa billah ẹ má bínú professor wa mo bá wọn pàdé mọ́sáàsì mo kí yín púpọ̀ ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ àti dókítà wa ishaq ọlọ́run bá ní dúpẹ́ fún yín o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. jazakumullahu khairan jama'a ijaza pé jazakumullahu khairan. jazakumullahu khairan. ọ̀rọ̀ olówó yẹ bí yẹ la gbọ́ yẹn. alhamdulillah.